bí wọ́n ṣe ní ká máa jẹ èèyàn nínú Islam. Ó yá ẹgbẹ́ sókè tẹ́ bá ti kà yẹn ká lọ ka àwọn tó kù náà. Ó yá. So àwọn èèyàn tó ń jẹyàn àwọn mùsùlùmí tó ń jẹyàn la fẹ́ kà jáde kí gbogbo ayé gbọ́ yìí. Ẹ̀yin tí ẹ bá rí fọ́nrán yẹn lọ sórí Twitter gbogbo àwọn tí àwọn alìsù náà tó ń pa àwọn sálàfì àwọn wàbíyà yẹn wọ́n ń gé ẹran ara wọn, wọ́n sun wọ́n dẹ̀ ń jẹ wọn, inú Islam ló wà. Ẹ jẹ́ àká fún yín kẹgbọ́ ẹ̀yin tẹ́ bá ti gbọ́ rí. The expert of the Safi and Hanbali school of Islam jurisprudence. Ẹni tó jẹ́ gbòógì nínú Islam tó ń jẹ́ ìmáàmù Safi ìyá ní ìmáàmù Hanbali, àwọn ìmáàmù mẹ́rin tó jẹ́ ìmáàmù gbòógì nínú Islam. Permitted unaliving of the worry infidel. Wọ́n ní ààyè wà ìyọ̀ǹda fún yín kẹ́ ẹ pa ẹni tí ò bá ń ṣe Muslim, tí ò bá ń ṣe alìsùnà, tí ò ń ṣe wàbíyà, tí ò ń ṣe sálàfì, ẹ pa wọ́n ní pàṣípàyọ. Or apostates under the constant circumstance of eating their flesh to stay alive. Àbí ẹni tó jẹ́ Muslim tó fi ẹ̀sìn Islam múlẹ̀ àbí ó bu ẹnu àtẹ́lu Allah àbí Muhammadu, ẹ pa ní pàṣípàyọ kẹ́ẹ̀dẹ̀ bu awẹ́ ẹ̀ díẹ̀, bó jẹ́ gbà ya ẹni, bó jẹ́ gẹ̀ ẹni, kẹ́ẹ̀ bu kẹ́ẹ̀dẹ̀ yan, ẹ lè jẹ́ kẹ́ fi mu gàrí, ẹ lè fi mu ògì nínú Islam náà ni o. Imam An-Nawawi says. Imam An-Nawawi tí wàá gbé wọn débẹ̀ pé. There is a permission to unalive the Wari party. Wọ́n ní ààyè wà fún yín láti pa àwọn tó fi Islam múlẹ̀ ó bú Muhammadu ní gbogbo wọn, ààyè wà fún yín láti pa wọn o. The apostate and moreover to eat their flesh carries no punishment. Àgàgà kó wá jẹ́ àwọn tẹ́tí sọ fún pé kó wá gba ṣẹ̀rí àtọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àbí àwọn tí wọ́n jẹ́ Muslim tẹ́lẹ̀ tó fi Islam múlẹ̀ àbí èèyàn kan tó ń sọ̀rọ̀ Muhammadu láìda àbó ń sọ̀rọ̀ Allah láìda, ẹ pa kẹgí awẹ́ ẹ̀ díẹ̀ kẹgí ìtún ẹ̀, ẹ lè gé gbà ya kẹgí ọyàn ẹ̀, okó ẹ̀ ẹkùn ẹ̀, kẹ́ẹ̀dẹ̀ yan kẹ́ẹ̀ fi mu gàrí àbí kẹ́ẹ̀ fi mu ògì nínú Islam. Pepper soup. To eat it carries no punishment. Tẹ́ ẹ bá jẹ́ kò sí ẹ̀ṣẹ̀ fún yín, Allah fẹ́ràn ẹ̀ débi pé nǹkan tó dùn jù mọ́ Allah ni kẹ́ ẹ pààyàn kẹ́ ẹ dẹ̀ jẹ ẹran ẹ̀. Ẹ̀yin tẹ́ bá lè lọ sórí Twitter ẹ lọ wò àwọn sálàfì àwọn wàbíyà alìsùn náà gbogbo àwọn èèyàn tí wọ́n pa ẹ̀ wọ́n bu awẹ́ ẹ̀dí wọn, wọ́n dẹ̀ yan wọ́n ń jẹ. Ìsìlámù. If the expert of the jurisprudency have allowed under war condition. Wọ́n ní gbogbo ìgbà tí ìdájọ́ nínú Islam ti fààyè gba ìyàn, ó ti fún wọn ní ààyè kẹ́ ẹ lè pààyàn kẹ́ ẹ dẹ̀ máa jẹ. Believers to eat the flesh of the infidel in order to prevent harm and loss of life. Gbogbo ilé ẹ kú ọ̀lẹ́ o. Ẹ káàbọ̀ bọ́dà wa ẹni sùúrù. Wọ́n ní ààyè ti wà fún ẹ̀yin Muslim kẹ́ ẹ pa àwọn aláìgbàgbọ́, àwọn Christian, àwọn Buddha, Hindu, Guru Maharaji àtàwọn tó ń ṣe àti ṣe wọn tí wọ́n bá ti ṣe Islam. Ààyè wà fún yín kẹ́ ẹ pa wọ́n kẹ́ ẹ dẹ̀ máa jẹ wọ́n. Òun lẹ ṣe ń rí àwọn Fúlàní, àwọn alìsùn náà wọn wà bí àwọn sálàfì tí wọ́n pààyàn tí wọ́n dẹ̀ ń jẹ wọ́n. Ẹ lọ wọn fídíò yẹn wà lórí Twitter. Ẹ̀rọ ayélujára bíbá yóò lè gbà láṣẹ fi sí ẹ lọ Twitter kẹ́ lọ wò. Àwọn Muslim wọ́n ń jẹ àwọn èèyàn tí wọ́n pa nínú igbó.